ìsàlẹ̀ ọ̀rọ̀ mà lẹ́gbin o. Èyí ni àṣírí tí ọ̀kan lára àwọn àgbà òṣèré ilẹ̀ wa nì tí àwọn fíìmù rẹ̀ máa ń tà dáadáa ní sinimá Fúnkẹ́ Akíndélé sọ nípa rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré tí àwọn ènìyàn ń gbọ́ orúkọ wọn lónìí pé wọ́n ń ṣe dáadáa nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyò kò tètè débẹ̀ o. Àwọn gan ni ènìyàn kò bá máa pè ní ojú ẹni bá máa làárí yọnu. Bí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn bá ń wo àwọn òṣèré kan tí wọ́n ń pààrọ̀ aṣọ, tí wọ́n ń gbé ilé olówó ńlá, tí wọ́n ń fi mọ́tò ńlá ṣẹ̀ṣẹ̀ rìn, tọ́pọ̀lọpọ̀ àwọn ènìyàn kò ní mọ̀ wípé wọ́n ti la ọ̀pọ̀lọpọ̀ nǹkan kọjá kí Ọlọ́run tó ṣàánú wọn. Láìpẹ́ ní ọ̀kan lára àwọn àgbà òṣèré ilẹ̀ wa ní Fúnkẹ́ Akíndélé ń gba àwọn ènìyàn níyànjú, pàápàá jùlọ àwọn ọ̀dọ́, wípé kí wọ́n máa sọ ìrètí nù. Ohun tí ó tó ń bọ̀ wá ṣẹ́kù lọ́la. Ó wá pín ìrírí rẹ̀ lórí bí ó ṣe rí mílíọ̀nù kan àkọ́kọ́ ní ilé ayé rẹ̀ àti àwọn ìdojúkọ tí ó rí kí Ọlọ́run tó gbàdúrà rẹ̀. Ó sọ̀rọ̀ báyìí wípé ní ọdún 1996 ni mo ti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí òṣèré, ṣùgbọ́n ọdún 1999 ni mo rí mílíọ̀nù náírà kan fún ìgbà àkọ́kọ́. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń lọ fún àyẹ̀wò eré tí wọn kò ní mú mi tàbí pè mí sí eré. Ìgbà míì sì wà tí ó jẹ́ wípé ipa kékeré tí ò ràn rárá ni wọ́n máa ní kí n kó, bí kí n kàn rìn kọjá lójú agbo tàbí kí n kàn wá láàrin ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n máa ń fún mi. Ṣùgbọ́n eré kan tí wọ́n pè mí sí tí orúkọ rẹ̀ ń jẹ́ I Need to Know, níbi tí mo ti kópa Bísí, ni mo lu àlùyọ fún ìgbà àkọ́kọ́. Níbẹ̀ ni mo sì ti gba owó tí ó tó mílíọ̀nù kan náírà. Fúnkẹ́ Akíndélé tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé díẹ̀ ló sì kù kí òun pàdánù ipa tí òun kó níbi eré náà, nítorí ni wọ́n ní òun kò sọ̀rọ̀ bí ọmọ kékeré, èyí tí ó lè fi ipa tí òun kó nínú eré náà hàn dáadáa. Fúnkẹ́ Akíndélé ní lẹ́yìn ìgbà tí àwọn parí apá kìíní, òun dúró de apá kejì wípé kí wọ́n pe òun, ṣùgbọ́n òun kò gbúròó wọn. Ṣùgbọ́n nígbà tí wọ́n padà wá pe òun, wọ́n ní níṣe ni òun kò sọ̀rọ̀ dáadáa bí ọmọ kékeré. Fúnkẹ́ ní ọpẹ́lọpẹ́ àbúrò òun tí ó wà láàrin ọjọ́ orí náà lásìkò òun. Ó ní òun ló bẹ̀rẹ̀ sí ní ka ipa tí wọ́n ní kí òun kó, tí òun sì ń sin ohun rẹ̀ jẹ, èyí tí ó fún òun láǹfààní láti kópa náà dáadáa nígbà tí òun ṣàlàyé bí òun ṣe ná mílíọ̀nù kan náírà tí ó gbà náà. Òṣèré yìí ní Yábà ni òun gbà lọ, tí òun sì lọ ra àwọn nǹkan lóríṣiríṣi. Ó ní òun rántí wípé òun kò ní bàtà, òun kò sì fi bẹ́ẹ̀ ní aṣọ. Èyí ni òun fi gba ọjà lọ, tí òun sì ra àwọn nǹkan mìíràn lóríṣiríṣi. Ìyẹn lẹ́yìn ìgbà tí òun fi owó náà han màmá òun, tí wọ́n sì sọ wípé kí òun yọ ìdámẹ́wàá òun níbẹ̀. Ọ̀pọ̀ ènìyàn ni wọ́n ti ń kí, tí wọ́n sì ń gbàdúrà fún wípé kò ní í wálẹ̀ láéláé. Bẹ́ẹ̀ ni àwọn kan sọ pé ọ̀rọ̀ tí ó sọ náà jẹ́ ẹ̀kọ́ àti ìwúrí fún àwọn. Wọ́n ní tí Fúnkẹ́ Akíndélé bá lè lu àlùyọ nínú ìpèníjà tí ó là kọjá, ọ̀nà àbáyọ sì wà fún àwọn náà o. Àwọn kò sì ní sọ ìrètí nù. A wí fún ni ká tó dá ni. Àgbà ìjàkadì ni ọ̀rọ̀ yìí dà báyìí láàrin arẹwà òṣèré ilẹ̀ wa ní Ìyábọ̀ Òjó àti àwọn olólùfẹ́ rẹ̀ tún máa ń pè ní Queen Mother. Òṣèré tí ó ṣẹ̀ṣẹ̀ dé láti orílẹ̀-èdè Tanzania, níbi tí ó ti lọ ṣe ìtọ́jú ọmọ rẹ̀, ti jáwé akíwọ́wọ́ fún ọ̀kan nínú àwọn akọ̀ròyìn orí ayélujára tí ó ń fi orúkọ rẹ̀ lu jìbìtì. Ṣé bí akọ̀ròyìn ọ̀hún ló sí ìkànnì kan lórí Facebook tí ó sì gbé àwòrán àti orúkọ Ìyábọ̀ Òjó sí. Tí kì bá sì ṣe ẹni tí ó bá ní ìfura, kò ní mọ̀ wípé ìkànnì náà kì í ṣe ti Ìyábọ̀ Òjó rárá. Gbogbo ohun tí ó bá ń ṣẹlẹ̀ sí òṣèré náà ni ó ń gbé sí orí ayélujára, bẹ́ẹ̀ ni ó tún ń gbé iṣẹ́ àwọn mìíràn sí orí ayélujára náà. Ó jọ wípé nítorí àwọn ènìyàn rò wípé ìkànnì Ìyábọ̀ Òjó ni àwọn ènìyàn ṣe ń darapọ̀ mọ́ bẹ́ẹ̀, nítorí àwọn ènìyàn tí ó ń tẹ̀lé ìkànnì náà dín 300 mílíọ̀nù, ìyẹn 2.7 million. Ohun tí ó ń kọ àwọn tí ó mọ Ìyábọ̀ Òjó lóminú làwọn ìṣẹ̀lẹ̀ oríṣiríṣi tí ẹni náà ń gbé sórí ìkànnì ọ̀hún, ní èyí tí àwọn tí ó súnmọ́ Ìyábọ̀ Òjó mọ̀ wípé kò lè gbé irú nǹkan bẹ́ẹ̀ tàbí sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ lórí ìkànnì rẹ̀. Àwọn ènìyàn yìí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òṣèré yìí lórí àwọn ohun tí wọ́n rí lórí ìkànnì náà. Èyí ni ó mú kí Ìyábọ̀ Òjó jáde láìpẹ́ yìí kìlọ̀ fún ẹni tí ó dá ìkànnì náà sílẹ̀ pẹ̀lú orúkọ rẹ̀ wípé kí ó síwọ́ nínú ṣíṣe bẹ́ẹ̀ o. Ó ní kí ó yọ orúkọ òun kúrò níbẹ̀, kí ó sì má dá iṣẹ́ rẹ̀ sí. Òṣèré náà kọ níbẹ̀ báyìí pé ọ̀rọ̀ tí mò ń sọ lónìí wà fún ẹni tí ó ń lo orúkọ àti àwòrán mi lórí ayélujára, tí ó sì ti ní èrò tí ó dín ní mílíọ̀nù 2.7 million. Mo ti gbìyànjú láti fi ẹjọ́ onítọ̀hún sun Facebook. Ṣé ni ẹni yẹn tún yí orúkọ yẹn padà. Ó tún pe ìkànnì náà ní àwọn olólùfẹ́ Ìyábọ̀ Òjó, èyí tí Facebook sì rò wípé ìkànnì àwọn olólùfẹ́ mi lórí ayélujára ni, kì í ṣe ti àwọn olólùfẹ́
mi, mi ò sì mọ ẹni tí ó ní, mi ò mọ ẹni tí ó dá ìkànnì náà sílẹ̀. Ìṣòro tí mo ní pẹ̀lú ìkànnì náà ni wípé blogger kan ló ní, nítorí mi ò lè jókòó kí n máa gbé ìròyìn ẹlòmíì. Kò sí ohun tó kàn mí pẹ̀lú ìròyìn ẹlòmíì. Oríṣiríṣi ìròyìn àwọn míì ni ẹni yìí máa ń gbé tí ó sì ń fi orúkọ mi pa owó. Ohun tí ó ń dùn mí ni wípé ọ̀pọ̀ ènìyàn ló rò wípé èmi ni mo ní ìkànnì náà. Ẹ jẹ́ kí n sọ ìdí tí mo fi ṣí ìkànnì mi lórí Facebook ní bí ọdún méjì sẹ́yìn. Nítorí irú àwọn ènìyàn báyìí ni kí n lè máa fi ẹjọ́ wọn sùn ni mo ṣe ṣí i. Mo fẹ́ sọ fún ẹni tí ó lo orúkọ mi láti máa tan àwọn ènìyàn, tí ó ń kó àwọn ènìyàn jọ, tí ó sì ń pawó, tí ó bá mọ̀ wípé ó fẹ́ jẹ́ blogger. Yọ orúkọ àti àwòrán mi kúrò nítorí o mọ̀ wípé èmi kọ́ ni mo ní. Ìkìlọ̀ tí ó gbẹ̀yìn tí mo máa ṣe fún ọ ni wípé kí o yọ orúkọ àti àwòrán mi kúrò, nítorí tí o kò bá ṣe bẹ́ẹ̀, o ò ní rí ìkànnì rẹ mọ́ láéláé. Tí mo bá ráyè tiẹ̀, tí mo sì gbé ìgbésẹ̀ lórí rẹ, kò sí ohun tí ó kàn mí pẹ̀lú èèyàn. Mi ò tí ì ráyè ara mi débi wípé màá ráyè ti èèyàn. Ọ̀pọ̀ ènìyàn ni ó ń pè mí lójoojúmọ́ láti máa béèrè lọ́wọ́ mi wípé ṣé èmi ni mo kọ eléyìí, ṣé èmi ni mo gbé eléyìí jáde. Bẹ́ẹ̀ náà ló kìlọ̀ fún àwọn tí ó máa ń lo orúkọ rẹ̀ wípé Ìyábọ̀ Òjó ṣe báyìí, ṣe tọ̀hún. Òṣèré yìí ní gbogbo àwọn tí ò mọ nǹkan kan tí wọ́n sì ń sẹ́ èpè, orí wọn ni yóò máa lọ. Ó ní kí àwọn ènìyàn yìí náà lọ wá iṣẹ́ ṣe, kí wọ́n yéé lo orúkọ òun mọ́ lórí ayélujára nítorí òun kò mọ ohunkóhun nípa rẹ̀. Ṣùgbọ́n kò pẹ́ tí Ìyábọ̀ Òjó sọ ọ̀rọ̀ náà tán ni òṣèré tí wọn kì í rí mí ara wọn látàn ni Lizzy Anjorin ti jáde, tí ó sì ní irọ́ ńlá ni Ìyábọ̀ Òjó ń pa pé òun kò mọ ohunkóhun nípa rẹ̀. Ó ní ẹjọ́ ni Ìyábọ̀ Òjó ń sá fún, àti wípé àìmọye ìgbà ni ó ti ṣe live lórí ìkànnì náà tí ó fi bú òun, ṣùgbọ́n kí òun má bàa lo ìkànnì rẹ̀ láti fi takò ó ní ilé ẹjọ́ ló fi sáré wá jáde síta wípé òun kò mọ ohunkóhun nípa rẹ̀. Lizzy Anjorin ní òun kì í ṣe òmùgọ̀, kò sì lè parọ́ tan òun jẹ bí ó bá parọ́ fún àwọn ìyókù jẹ. Ṣùgbọ́n Ìyábọ̀ Òjó